àádọ́ta ọjọ́ rèé tí wọ́n ti jí àwọn ọmọ tí wọ́n jí kó ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ní ìpínlẹ̀ Borno. Àwọn ọmọ ilé ẹ̀kọ́ akẹ́kọ̀ọ́ ti alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti ilé ẹ̀kọ́ girama tó sì jẹ́ pé àwọn mọ̀lẹ́bí wọn tí wọ́n ń dúró tí wọ́n retí rẹ̀ mú tí wọn ò rí kankan síbẹ̀síbẹ̀ ẹ wá gbọ́ ẹni tó jẹ́ alákòóso fọ́rọ̀ tó ní ṣe pẹ̀lú ètò ìdájọ́ pẹ̀lú ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ètò ààbò lórílẹ̀‐èdè wa Nàìjíríà ìyún Christopher Musa òun náà ló ti ṣàlàyé nínú ọ̀rọ̀ rẹ̀ lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ètò ààbò yìí àti ìgbésẹ̀ tí àwọn ẹ̀ṣọ́ ààbò tí wọ́n ń gbé lórí ìgbàsílẹ̀ àwọn ọmọ akẹ́kọ̀ọ́ yìí pàápàá jùlọ àwọn tí ń bẹ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Níbẹ̀ ló ti ṣàlàyé nínú ọ̀rọ̀ rẹ̀ pé okun ìwó ruru káwá ruru báyìí o àfi káwọn fi ọgbọ́n sí i bí wọ́n ṣe tó àádọ́ta ọjọ́ tí wọ́n ti lò yìí. Wọ́n ní àwọn tí wọ́n jẹ́ ajínigbé yìí ni wọ́n ti ń dúnkokò báyìí o wọ́n ń dúnkokò wípé bí àwọn ẹ̀ṣọ́ aláàbò yìí bí wọ́n bá lè gbé ìgbésẹ̀ kan láti tọpinpin ẹsẹ̀ wọn tàbí láti máa lépa wọn tàbí láti ṣèkọlù sí wọn pé àwọn fẹ́ gba àwọn ọmọ yìí lóní tìpátì kúùkù ẹyọ kọ̀ọ̀kan èjèèjì báyìí làwọn máa pa àwọn ọmọ yìí o. Ìdí nìyí tí àwọn ọmọ ológun ni wọ́n sì ṣe rárá dúró díẹ̀ náà láti túmọ̀ ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ kan tí wọ́n ó tún wá lò láti lè yọ sí àwọn ajínigbé yìí. Musa òun náà ni wọ́n ń sọ eléyìí o ní orí ìkànnì kan níbi tí wọ́n ti ń fọ̀rọ̀ jómítọ́rọ̀ ọ̀rọ̀ ní ọjọ́rú Wednesday ọ̀sẹ̀ tá a wà nínú rẹ̀ yìí ni wọ́n ti sọ pé àwọn ọmọ yìí nítòótọ́ àwọn náà ti mọ̀ pé wọ́n ti lò ju àádọ́ta ọjọ́ lọ pàápàá jùlọ àwọn ọmọ tí wọ́n jí gbé o ní ìjọba ìbílẹ̀ Oríire ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ní agbègbè ọ̀hún náà ní ọjọ́ 15 oṣù karùn-ún ọdún tá a wà nínú rẹ̀ yìí tá a bá gbàgbé òun náà ni àwọn alọ́kúnlóńkégbé àwọn agbésùnmọ̀mí àwọn ajínigbé ni wọ́n ya lu agbègbè kan tí wọ́n pè ní Awon sílẹ̀ níjọba ìbílẹ̀ Oríire tí wọ́n sì wọbẹ̀ tí wọ́n sì jí àwọn ọmọ kéékèèké àwọn ọmọ ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ títí kan àwọn olùkọ́ wọn 54 òun náà ni àwọn tí wọ́n jí gbé ní agbègbè ọ̀hún náà débi pé kíní ọ̀hún náà ó gbẹnu tán débi nígbà jí wọn gbé tán lára àwọn olùkọ́ wọn tó jẹ́ olùkọ́ mathematics teacher tí wọ́n pò kàn wọ́n ní arákùnrin Michael Oyèdòkun ni wọ́n ṣe bẹ́ẹ̀ ni wọ́n gbẹ̀mí lẹ́nu arákùnrin ọ̀hún náà tí wọ́n sì fi fọ́nrán ọ̀hún náà tí wọ́n fi léde ní ọjọ́ tí wọ́n jí àwọn ọmọ gbé yìí ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ọjọ́ yẹn náà gangan làwọn ikọ̀ agbésùmọ̀mí Boko Haram ni wọ́n yalu ilé ẹ̀kọ́ kan tí wọ́n pè ní Musa Primary and Junior Secondary School eléyìí tí ń bẹ níjọba ìbílẹ̀ Askira Uba ní ìpínlẹ̀ Borno tí wọ́n tún jẹ́ àwọn ọmọ akẹ́kọ̀ọ́ 40 ní iye pẹ̀lú àwọn ọmọ kéékèèké tí ọjọ́ orí wọn ò ju bíi ọmọ ọdún 2 àti wálẹ̀ àbí lọ sókè náà lọ tí wọ́n jí ọgbẹ́ títí dìsinyìí ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ní ìpínlẹ̀ Borno wọn tí rí kankan gbà nínú wọn. Ṣùgbọ́n ẹni tó jẹ́ alákòóso fọ́rọ̀ tó ní ṣe pẹ̀lú ètò ààbò àwọn ọmọ ogun orílẹ̀-èdè wa Nàìjíríà ọ̀gágun gbébọn jùlẹ̀ Christopher Musa ó sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé ìdí nìyí o nítorí pé àwọn ajínigbé yìí wọ́n dúnkokò pé báwọn bá lè gbé ìgbésẹ̀ eléyìí tí wọ́n ti ń súnmọ́ wọn àwọn máa gbẹ̀mí lẹ́nu àwọn ọmọ yìí ni ìwé ìròyìn Daily Trust ló gbé jáde láàárọ̀ tòní yìí. Sunday Igboho ó ṣeéṣe kó kúrò nínú igbó pẹ̀lú àwọn kọrù ẹkùn ẹ̀. Ó ní láì gbowó lọ́wọ́ ẹnikẹ́ni láì bá ẹnikẹ́ni ṣàdéhùn ó fa 1 million lòun fi ń repo lójoojúmọ́ táwọn ń dà á sí mọ́tò táwọn fi ń wá àwọn ẹni ibi kì. Ó ní kàkà káwọn ìjọba kí wọ́n gbé ń lárugẹ wọ́n tún sọ̀rọ̀ against wọn ni o. ìbùnú wọn mọ àdàmọ wọn ní ìgbà ló rán níṣẹ́ o. Ó ní wọ́n ti sọ nǹkan kan nípa òun tó jẹ́ wípé alára ọ̀rọ̀ òun ẹ̀ ló kú àìsùn ẹ̀ ló kú àìwo. Ó níjọba àpapọ̀ recognize òun IG ọ̀gá ọlọ́pàá recognize òun kò síbi tóun ó dé ní state tóun ó dé commissioner of police ibẹ̀ ní máa wá pàdé òun. Ó ní kí n bi wọ́n ní Kwara commissioner of police Kwara wá pàdé òun. Bẹ́ẹ̀ náà ni commissioner of police ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó ní ṣùgbọ́n òun gbọ́ ìkéde kan tó bà òun lẹ́rù wípé àwọn ń danú gbóòrú àwọn ń ba nǹkan jẹ́ pé bóyá làwọn ò ní yọwọ́ pé kíjọba kúkú yanjú rẹ̀ fúnra wọn ná tí wọ́n bá sì yanjú tiwọn ná ìgbésẹ̀ táwọn náà bá fẹ́ gbé àtìjọba àpapọ̀ káwọn wá gbé. Ṣé rí i pé òṣèlú ti wọnú kínní ń báyìí. Òní ló pé 52 days
táwọn ọmọ yẹn lò nù gbó àti principal àti teacher àtàwọn ọmọ wẹ́wẹ́ ọmọ èké tí ò lẹ́sẹ̀ lọ́rùn 39 ni wọ́n àwọn tíṣà bíi 6 nínú tíṣà 7 wọ́n pàkánú wọn kábíyèsí olódùmarè. òní ló pé 52 days tí wọ́n wà nù gbó èrò tí ń regbó àrólú gbó èrò tí ń rọ̀nà àrólú ọ̀dàn. àgbúrò láti inú igbó àgbúrò látàríwá àgbúrò láti ìlà oòrùn àgbúrò láti ìwọ̀ oòrùn. ìró tá a gbọ́ kẹ́yìn òun ni wípé àwọn oní intelligence Amẹ́ríkà tí a ń tẹ̀lé Mọ́jàsọ́lá wọ́n sọ wọn débòde Benin Republic. ọ̀rọ̀ tí ń ṣe gọ́fà ní ìṣọ̀run. ẹ̀ ń sọ pé kọ́ńtẹ́ǹtì ni kọ́ńtẹ́ǹtì kọ́ o ọ̀rọ̀ Mọ́jàsọ́lá Sunday Igboho kì í ṣe kọ́ńtẹ́ǹtì o èyí tí mo fi sọ pé kì í ṣe kọ́ńtẹ́ǹtì ni wípé àwọn ọlọ́pàá sọ́jà DSS bí Sunday bá ń ṣe kọ́ńtẹ́ǹtì àwọn kì í ṣe kọ́ńtẹ́ǹtì o reality ọwọ́ wọn lọ́wọ́ o gbogbo wọn sì ń tẹ̀lé o ẹni tí wọ́n gbé tí a ti negotiate láti 150 million ìyá àtọmọ ìyàwó ẹnìkan tọ́lọ̀ ń fún ní burújí ni wọ́n jí gbé àtọmọ ẹ̀ wọ́n wá ń béèrè fún 150 million wọ́n ná títí ẹni yẹn fi 20 million bẹ̀ wọ́n ò gbọ́ wọ́n láwọn ò fẹ́ wọ́n ní tí ọba mú 50 million wá kò ní fojú kan ìyàwó àtọmọ ẹ̀ mọ́ ó di yámùtù yá ń kárè. ó bẹ̀ wọ́n fọlọ́n bẹ̀ wọ́n ẹ dákun ẹ jọ̀ọ́ mo fọlọ́n bẹ̀ yín n ò tó bẹ́ẹ̀ tí ń pè mí. ẹ kọ́kọ́ bá mi tẹ́wọ̀ àdúrà yìí o. ẹ gba 20 million lọ́wọ́ mi. ṣé tí wọ́n ti wájú tẹ̀ sínú. òkìkí kan ọlọ́ba Sunday Igboho. ó lábórí igi ìfẹ́lẹ́. wọ́n ti gbà yá wọ́n ti gbọ́ ọmọ ọ́lẹ̀ o life and direct láì fún wọn kọ́bọ̀. wọn ò san ransom o. Sunday Igboho ó ṣeéṣe kó kúrò nínú igbó pẹ̀lú àwọn kọrù ẹkùn ẹ̀. ó ní láì gbowó lọ́wọ́ ẹnikẹ́ni láì bá ẹnikẹ́ni ṣàdéhùn ó fa 1 million lòun fi ń repo lójoojúmọ́ táwọn ń dà á sí mọ́tò táwọn fi ń wá àwọn ẹni ibi kí. ó ní kàkà káwọn ìjọba kí wọ́n gbé lárugẹ wọ́n tún sọ̀rọ̀ against wọn ni o. ìbùnú wọn mọ àdàmọ́ wọ́n ní ìgbà ló rán níṣẹ́ o. ó ní wọ́n ti sọ nǹkan kan nípa òun tó jẹ́ wípé alára òròhún ẹ̀ ló kú àìsùn ẹ̀ ló kú àìwo. ó níjọba àpapọ̀ recognize òun IG ọ̀gá ọlọ́pàá recognize òun kò síbi tóun ó dé ní state tóun ó dé commissioner of police ibẹ̀ ní máa wá pàdé òun. àtìrẹ́wúrẹ́ tó bímọ. ó ní kí n bi wọ́n ní Kwara commissioner of police Kwara wá pàdé òun. bẹ́ẹ̀ náà ni commissioner of police ìpínlẹ̀ Ọ̀yọ́. wọn ò fúnra mẹ́ anybody. ó ní ṣùgbọ́n òun gbọ́ ìkéde kan tó bà òun lẹ́rù wípé àwọn ń danú gbóòrú àwọn ń ba nǹkan jẹ́ pé bọ́yá làwọn ò ní yọwọ́ pé kíjọba kúkú yanjú rẹ̀ fúnra wọn ná tí wọ́n bá sì yanjú tiwọn ná ìgbésẹ̀ táwọn náà bá fẹ́ gbé àtìjọba àpapọ̀ káwọn wá gbé. ìdí ẹkú ewu ọmọ. bẹ́ẹ̀ rí i pé òṣèlú ti wọnú kínní ń báyìí. wọ́n sọ ká o. Sunday ní kò síjọ́ tó dùn ó ṣe gìrìrìrì lálẹ́ àbí lọ́sàn-án àbí láàárọ̀ ó lómi gbígbóná ó sì jáde lójú òun. ọláwọn tó bá wà lẹ́gbẹ̀ẹ́ òun tójò bá fẹ́ rọ̀ wọ́n pé olóyè kí ló dé. lóye kó o yà. ó lóun wọ́n sọ pé àwọn ọmọ tí ọ̀sẹ̀ tí ò rò nínú òjò ni wọ́n wà òun mọ bá gijù ṣe rí. tó o dànù ẹ. àwọn ọmọ tí ọ̀sẹ̀ tí ò rò ọ̀gá sọ́jà kan tí wọ́n gbé ejò lọ́sọ̀pa nínú igbó wọn ò sì fún lóògùn títí tọ́rọ̀ ejò fi tọ́ lára já tó fi kú. ọ̀gá pátápátá ni o tó ti káwọ́ tó ní ọ̀pọ̀lọpọ̀ ràwọ̀. ayé ò torí ẹ̀ parẹ́ ọ̀run ò torí ẹ̀ ya wálẹ̀. ẹni tára yé di rò pé kò lè pàgọ́ o bó ṣe fẹ́ rí ọdún wọn lọ́hùn-ún. ó ní gbogbo wàhálà tó ń ti ṣe sẹ́yìn
àsìkò tó yẹ kóhun ọ nasẹ̀ kóhun ọ tiẹ̀ máa sinmi kóhun ó dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pé àṣé ọlọ́run ó san òun lẹ́san rẹ̀ pẹ̀lú gbogbo wàhálà tí wọ́n fojú òun rí. ó ní kó jẹ́ pé nínú ilé òun ó tún ti máa gbógun ti òun. aṣojú òpó lẹ̀ bóyá ká bi Sunday léèrè pé sọfẹ́ kú ṣé ká bi ẹ̀yin aráàlú léèrè pé ṣé kí Sunday kó finú gbólẹ̀ àbí kó sì máa ṣakitiyan rẹ̀ lọ. Hello, somebody. Zero 09123708675. 09123708675. Hello. Mo látọ̀dọ̀ Aláàfin. Hello, ẹ̀ka. Hello sà, Gbàdúrà ọ́fíìsì látọ̀dọ̀ Aláàfin. Ẹ ǹlẹ́ baba lọ́yọ̀ ńkọ́ o. Bàbá ẹ̀ka rọ̀. Ọba ẹlẹ́yọ̀ àjòrí. Bàbá wà ń bẹ̀ ẹ kú ètò. Ẹ ṣeun. Ok, àwa náà ní Sunday, àwa náà tún ní lónìí náà. Ọ̀dà. Tó bá tún di lọ́la, àwa náà ni. Kókó Ok, ọ̀rọ̀ Kólóyè Sunday Ìgbòho. Ok, ká má gbọ́n tẹ́lẹ́gẹ̀ sọ. Kí wọ́n dákun. No, sí ojú òpó ilẹ̀ láti bú ẹnikẹ́ni o. Sí ojú òpó ilẹ̀ láti bú yàn ẹnìkankan yìí ṣe ẹlẹ́gàn kálukú lábàá tiẹ̀ tó lè mú wa. Àbálà àdànù àìdá lábàánù. ẹni tẹ́ kó balẹ̀ ń wá. Hello. Hello, ẹ káàárọ̀ o. Ẹ káàárọ̀ ẹ kú ètò bá mi. Ẹ pẹ̀lẹ́. Ọlọ́run ní jẹ́ kó bàjẹ́. Yàtọ̀ ayọ̀ ẹ̀kọ́ yẹn ní kẹ́tọ̀ láti ìlú Ìsẹ́yìn o. Yes. Ìyìn bá ní kí wọ́n dàkún wọ́n bá gbìyànjú wọ́n bá tẹ̀síwájú sí lórí rẹ̀ wọ́n dàkún. Wọ́n bá mójútó náà ní kí wọ́n má jẹ́ àfẹ́ kí wọ́n dàkún. Láti sẹ́yìn. Bẹ́ẹ̀ ni sà. 09123708675. Lágẹ̀lú la wà. Hello. Hello, ẹ̀sùn kò ń di rédíò yẹn. Ó ti fún mẹ́ta. Yes. Níbo lẹ ti ń pè? Àlájí wa sí onígbà láti sókà. Ájì bàbá, ẹ pẹ̀lẹ́. Ẹ̀sà ẹ̀kọ́ ètò bàbá. Náà. Ọlọ́run jẹ́ àríwípá o. Àmínà. Lágẹ̀lú ò ní bàjẹ́ o. Àmín o. Ẹ dákun, èmi náà ọ̀rọ̀ olóyè Sunday Ìgbòho. Kọ́mọ́ kúrò ń bẹ́ o. Ó ti tán. Kọ́ dákun. Mo fẹ́ mú àbá kan wá. Kò ní ṣẹlẹ̀ sí yín, kò ní ṣẹlẹ̀ sẹ́nìkọ̀ọ̀kan wa o. Tírú eléyìí bá ṣẹlẹ̀ sí yín, ọ̀nà wo lẹ́ gbọ́rọ̀ ọ̀hún gbà? Obìnrin kan làwọn gbọ́mọgbọ́mọ gbé, àwọn ajọ́mọgbé wọ́n gbé, gbígbé tí wọ́n ó sì gbé, wọ́n gbé wọnú igbó, odidi bí ọ̀sẹ̀ 2 sí 3 ló lò kó tó gbà dáǹdè. Obìnrin táwọn aráabí ń bá gbé, kó tó di pé yóò bọ́ lọ́wọ́ wọn tí èbá ṣe ìyá arúgbó. Ẹjẹ́ àfọlọ́run síbi ọ wà. Ó dàbí ẹni pé àwọn àṣírí téèyàn gbọ́dọ̀ mọ sọ látẹ́gùn ni. Èyí tí máa ṣẹlẹ̀ sáwọn tí wọ́n bá jí gbé ó ṣẹlẹ̀ sóbìnrin. Obìnrin yìí sì wojú ẹni torí wọ́n máa ń nà ní lójoojúmọ́ tẹ́lẹ̀. Bọ́kọ rẹ sọ̀rọ̀ ni wọ́n mọ nà ń bẹ́lí tí wọ́n mọ kókòbókòbó. Dádì wa ẹ lọ́ọ́ ta lé ẹ lọ́ọ́ ta mọ́tò ẹ lọ́ọ́ ṣe nǹkan kan bẹ́ẹ̀ mi bá wà ìrètí ń bẹ. Nígbà ọ̀yá lọ̀gá ń lé lápá mú. Níjọ́ tó ti bẹ̀rẹ̀ sí ní fi nǹkan sí nǹkan tó tẹ nǹkan mọ́ nǹkan ló di pé bí wọ́n bá jáde wọ́n bá ń bóun náà gbé jọ̀lọ́fù ráìsì gbóná wá nínú igbó tí wọ́n wà kò sí tí wọ́n èèmọ̀ jẹ tí wọ́n bá wọ́n lọ́lọ́kadà tí ń supply wọn lóúnjẹ wọ́n bá ń gbé meat pie gbóná òun tó wèé jẹun láàrin ijọ́ 3 jálẹ̀ tẹ́lẹ̀. Ọlọ́run sábà ṣe iye tí wọ́n ní wọn gbà lọ́wọ́ rẹ̀ tẹ́lẹ̀ tí ọkọ rẹ̀ ti bẹ̀bẹ̀ tí ẹ láwọn ò lè gbà á. Wọ́n ṣàní ọmọ kó bọ̀ ọbẹ̀ ọkùnrin yẹn tó jẹ́ lídà tí wọ́n jọ ń sọ̀rọ̀ lálẹ́ wọn. Wọ́n tú u lẹ̀ títú tí wọ́n tú obìnrin yìí lẹ̀ lídà ń sọ wípé ẹnu rẹ̀ báyìí kò gbọ́dọ̀ sọ fẹ́nì kankan ó ní sóhun wọ́n wà bára àwọn jẹ́ ni ńgbà ọ̀dọ́dọ̀ ọkọ rẹ̀ dádì wa látìgbà tó ń ti lọ ara àwọn ò tiẹ̀ yá kíní kankan ọlọ́run ní ọ̀pá wọn. Àsọdìnrín yìí ọ̀gá nọ́ọ̀sì ní lọ́ọ̀sìpítù
ẹ máa gbọ́ o ọ̀gá nọ́ọ̀sì ní lọ́ọ̀sìpítù ọ wá wà lọ́ọ̀sìpítù ńjọ́ kan lálẹ́ lẹ́yìn ìgbà tí wọ́n tú u lẹ̀ tán tó ti gbà dáǹdè wọ́n bá gbé emergency dé lọ́ọ̀sìpítù emergency tí wọ́n gbé dé àwọn méjì ni ọta àbọ̀ bà á ọ dàbí ẹni wípé ìjà ṣẹlẹ̀ láàrin àwọn tí wọ́n wọnú igbó ọta àbọ̀ bà wọ́n rọ́ọ̀sì ẹ̀ wá sọ́ọ̀sìpítù dídọ́ hospital tí ó dọ̀ hospital ọ wà lẹ́sẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run obìnrin yìí ló wà ní ìcháàjì kínní tí a fi máa mẹ́mìí dúró oxygen àbí kí ni wọ́n ń pe machine yẹn obìnrin yìí ló wà ní ìcháàjì ẹ̀ kí ló wá ṣẹlẹ̀ obìnrin nígbà tí wọ́n gbé ẹni yẹn dé òun ló wà ní ìcháàjì emergency pé yóò kọ́kọ́ clean ojú rẹ̀ ó clean ojú rẹ̀ lọ́wọ́ lórí pé ẹni ìrèé ó ń fi kíní àwọn òwú tí a fi máa ń nu ojú gbogbo ẹ̀jẹ̀ tó ti dà sí kí wọ́n tó máa wọ̀ lọ dé mọ́sìnì kò lè sọ̀rọ̀ mọ́ ìmí túpetúpe bẹ́ẹ̀ lẹ̀jẹ̀ ń dà lára ẹ̀ tó bá sẹ̀yìn lẹ́wọ̀ à ń pòsíṣọ obìnrin tẹ́ ẹ jẹ́ nọ́ọ̀sì tó sì ti rún yín tó ti chánsì yín tí a tún gbowó lọ́wọ́ ọkọ yín wọ́n tó fi yín lẹ̀ ní òjò nínú ẹ̀rùn nínú gbó tó bá jẹ́wọ́ kí ló ṣe pẹ̀lú ẹ̀ ẹ̀jẹ̀ àwòyàn bíi méjì lójú òkú ẹ má parọ́ ẹ̀lú ẹ̀ káàárọ̀ o tó bá jẹ́yìn ní kí lẹ́ẹ̀sì Ògúntádé kí lẹ́ẹ̀sì orókùn kan ọ̀tá ń pa ìkàwé di méjì. so ìní ọjọ́ ìdáyé sílẹ̀ fọ́ náà orí tó ṣe lára àbí àtúntò gbà ó ti gbó ti lọ. ẹ wàá sustain life ẹ gbé sínú masini masini tí ó sustain ẹ tí ò ní yókù. tó jẹ́ pé masini tẹ́ ẹ bá pa lọ́wọ́ kan báyìí ẹ̀mí rẹ̀ náà ó gbé náà pamọ́ ni. rárá àti kàṣàkà. ẹ pàtẹ́wọ́ fún àwọn ilé ìwọ̀n lẹ́mìí Ọlọ́run. ẹ jẹ́ tún wẹ̀ lómi. Hello somebody. Ẹ káàárọ̀. Ẹ káàárọ̀ o. Alhaji. Naam. Bọ́lá akípẹ̀ yìí láti Mọ́kànlá. Ẹ ṣeun. Tó bá ṣe ìlú ẹ máa tọ́jú rẹ̀ dáadáa. Ẹ tọ́jú ẹ̀ dáadáa. Máa tọ́jú ẹ̀ dáadáa. Nítorí pé bí mo ṣe wà ní ugbó. Tó bá fẹ́ pa nígbà náà wọ́n láǹfààní àti pa mí. Allahu Akbar. Ó dẹ̀ wà bẹ́ẹ̀ ni. Ẹ jọ ẹyọ ọkùnrin lẹ ń sọ̀rọ̀ látàárọ̀ obìnrin lẹ ń tíṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ sí ẹjọ́ bíi bíi méjì ọ̀dá sí. 09123708675 obìnrin ni mo fẹ́ o hello obìnrin ni mo fẹ́ 09123708675. Aláàjì ọkùnrin ni mí torí ọlọ́ọ̀ àlóbìnrin ni mo fẹ́ ẹ̀yin ọkùnrin ẹni sùúrù ẹjọ́ bìnrin ọba wa dá sí i 09123708675 má dàákọ rẹ o má dàákọ àdúgbò má dàákọ rẹ lórí mọ ọmọ pẹ̀lú. ẹjẹ ń dákọ mi ẹjẹ ń dákọ àdúgbò. ọtàn ṣúgà jà bó tèmi wọ́n pa á ni. tí mo gbé àwọn ọkùnrin tí sọ̀rọ̀ ọmọ bó ṣe rí lára o. ntí mo fi fẹ́ kàn ń gbọ́ ẹ̀yin obìnrin tọ̀rọ̀ sílẹ̀ torí tó bá tèmi ni wọ́n pa á ni. ẹ̀ẹ́kàn yìí ní sẹ́ẹ̀mí ẹ̀là kankan. ẹ̀ẹ́kàn yín mọ̀ sí ni wálẹ̀ bí ìgbẹ̀yìn pa náà nẹ́pà tí òun náà sì yá mútu yá kárè ẹ̀ẹ́kàn pa mọ̀ sí ni mọ́ ni. mo fẹ́ káwọn èèyàn pè pàápàá jùlọ ẹ tí bá ń gbé mọ́ ní àbọ̀jọ́ ẹ pè lọ́wọ́lọ́wọ́ wọn ní nǹkan kan ń ṣẹlẹ̀ ní ọjọ́ lọ́wọ́lọ́wọ́ láàrin haúsá àti yorùbá. ẹni tí bá ń gbé àdúgbò ọjọ́ ẹ pè mí ẹ sáré pè mí yálà ọkùnrin àbóbìnrin. hello somebody ẹ ǹlẹ́ o. Hello. 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 Hello.
Wa alaikum salam. Tó bá ṣe èmi ni màá pa ni. Àmọ́ máa tọ́jú rẹ̀ tá a yóò fi ṣe bàbá lọ pe ọlọ́pàá. Tó ti yé yín. Ẹ tọ́jú ẹ̀. Màá lọ pe ọlọ́pàá tí wọ́n farapamọ́ wọ́n lè wá bá ń gbé nítorí tó ṣe fún mi ó yẹ ìfẹ́ tó kún gbowó lọ́wọ́ ọkọ mi. Ìdínú. Ẹ ṣe. Kò ní bàjẹ́ o, ẹ mọ̀ tẹ̀wájú o. Hello ẹnìkan ti ń pè láti ẹnìkan ti ń pè mí láti ọjọ́ ẹjẹ́ agbọ́ntẹ́ni yẹn ń wí o. Hello somebody. Hello. Yeah. Hausa àti Yorùbá wọ́n ń jà sí yọ́sẹ̀ but àwọn ọlọ́pàá yẹn tó ń pọ̀. Àwọn Hausa àti Yorùbá ń jà lọ́jọ́. Àwọn fúnra wọn lọ́fẹ̀ẹ́. Ẹ mọ́ sọ̀rọ̀ lórí afẹ́fẹ́. Àwọn ọlọ́pàá ti kọ́ ọ̀pẹ àwọn ọlọ́pàá ti ṣe bá. Àwọn ọlọ́pàá wà ń bẹ̀. Èyí tá à ń bá bọ̀ ẹ̀rí lẹ gbọ́ òun. Ní ọjọ́ ní tí ń ṣẹlẹ̀ ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ àwọn tó wà ń bẹ̀ ẹja gbọ́ ẹ ló kí ní ń ṣẹlẹ̀ lọ́jọ́ lọ́wọ́lọ́wọ́. Hausa àti Yorùbá ló ń jà lọ́wọ́ báyìí. Ó sì pọ̀ díẹ̀. Ó pọ̀ ìdí kan mo tán ni tó tà padà ní o. Ẹ tọ́ọ̀nù láti tó tà padà. Bẹ́ẹ̀ni. ẹ̀yà ọlọ́run ọmọ ti sọ rẹ̀ sọ yín o ẹ̀ ṣe pọ̀ o. Ẹni ẹ̀wá kọ́rọ̀ ó lè bá a yá. Ẹni tó bá jẹ́yìn obìnrin a ní kóbìnrin ó pè lórí ìta ń bá bọ̀ yìí. Torí àwọn ọkùnrin lójú àánú lòun ọ̀tọ́jú rẹ̀ kíní kankan. Obìnrin kan tó wà ní stúdíò yóò sì mi rí báyìí. Wọ́n nìyẹn o. Ẹlòmíín sọ wípé tó bá jóun ló ṣẹlẹ̀ sí. Olóhùn ọ̀yà mútu yà ń kárí òun ọ̀pá náà ẹ̀mí rẹ̀ mọ́ lẹ́nu. Ẹlòmíín ní òun ọ̀tọ́jú ẹ̀. Àmọ̀ràn tèmi wá rèé o. Orí bíbẹ́ kọ́ ni oògùn orí fífọ́. Pípa yẹn ò ní fálù. Torí wípé Ọlọ́run tó dá sẹ̀ríà tó mú dé orí bẹ́ẹ̀dì òkú òǹbẹ̀. Òun ọ̀pá ń tọ̀hún òun ọ̀pá wọ́n gbé èèyàn ni wọ́n sì gbowó ó sì tún ṣe látẹ̀yìn. Kò pa á. Èèyàn fi irú nǹkan bẹ́ẹ̀ kẹsàn-án ká wá pa á. O lè fà á lọ́lọ́pàá lọ́wọ́ o lè sọ fọ́lọ́pàá o. Ṣùgbọ́n tí ọba kéèsì jẹ́ ni pé mo mọ̀ pé ìyàwó ò ní sọ fọ́kọ rẹ̀ lé pé wọ́n mọ̀ tí rún un pa. Dádì wa bí wọ́n kó wá sí apọ̀ ńbẹ̀ wọ́n tiẹ̀ lè rójú gbogbo oyún. Tọ̀rọ̀ ọkọ mi wà ọlọ́mọ jù sí ìyàwó wa ọkọ mi burú yóò béèrè pé bó wà ní tí wọ́n mọ̀ ṣe nǹkan fún yín lóru. Tọ́ba yìí sọ fọ́kọ ẹ̀ ni pé irú nǹkan báwọn ntọ́kọ rẹ̀ ọ̀sọ̀ ni pé dúró dòun òun bọ̀ wá bọ̀ níbi iṣẹ́ sí òsì yẹn bẹ̀. Yọ ọ̀pá náà mọ sí ìnìmọ̀ ni fúnra ọkọ ní ọ̀pá. Ẹ gbọ́ nínú ọkùnrin àti obìnrin ta ní máa jọ owú jù. Owú ta ló pọ̀ jù náà. Mo yín obìnrin o dà ń sáàkì ẹ̀yìn ìyá wa mo yìn yín. So possible ni kọkùnrin ó níyàwó ní ìsìn kíyàwó rẹ̀ wá sọ wípé àlè ń kọ́ wá introduce àlè rẹ̀. Àwa sì máa níyàwó mẹ́ta. Ṣé ẹ gbọ́ bí tọ́wé obìnrin ti sọ pé ọkọ mi kejì ní ọkọ tí wọ́n jọ wà nù líkọ́ wá pọ̀ ọkọ òun kejì ní. Ìjọ náà ìlú ọ̀dàrú ni ẹnìkan fàyè lẹ̀. Ṣùgbọ́n ayé ti bàjẹ́ o irú ẹ̀ ti ń ṣẹlẹ̀ ní ìsìn o. Àmọ́ ti gbọ́ ní Uganda ẹnìkan tó ní obìnrin kan tó ní ọkọ mẹ́ta. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta sì ń gbénú ilé ó sì ṣe time stable fún wọn. Ó ní kí wọ́n fọkàn wọn balẹ̀ ntọ́ wà ńlẹ̀ ó tó pín. Ó ní ṣebí kí wọ́n ó ti gbádùn ara wọn ni. Dádì wa number 1 ẹ̀yin ẹ mú Monday and Tuesday
dádì wa number 2 ẹ̀yin ẹ mú Wednesday and Thursday. Dádì wa number 3 ẹ̀yin ẹ mú Friday and Saturday. Sunday yẹn jẹ́ mọ́ fi sinmi. ànírógun ńlẹ̀ yìí ó dòkèrèrè. ìjà Haúsá àti Yorùbá kìí ṣe ń tọ́ da o. àwọn èèyàn wa kan wà tí wọ́n ń gbélé Haúsá tipẹ́tipẹ́ tí ẹ ti kọ́lé tí ẹ ní gbogbo nǹkan. tó jẹ́ wípé ogun ilẹ̀ Haúsá tí wọ́n fi lé Yorùbá kò ń bẹ̀ ló lé wọn dò ní ọlọ́. níjọ́ tí bàbá top 1 tí wọ́n ń sọ̀tàn gbésí ayé wọn fún mi, mo sì gbójú òkè báyìí mo bú ẹkún. olówó ńlá ni bàbá top 1 nígbà tó wà ní òkè ọya. ìjà wá ṣẹlẹ̀ láàrin àwọn Haúsá, wọ́n ń pa Yorùbá ńjọ́ náà. ó dáa kéèyàn máa náìsí o. ọpẹ́lọpẹ́ pé bàbá yẹn náìsì. àwọn ará àdúgbò tó náìsì sí ibẹ̀ lọ sá sí, wọ́n wá sá lórí àjà. wọ́n gbé lórí àjà, wọ́n ní kó wà ńbẹ̀. ọjọ́ bíi 2 ló fi wà lórí àjà. ó wà lórí àjà, wọ́n ń ju búrẹ́dì sí àti pure water. onílé ọlọ́nà. ogun ọ̀dà bí iyán, ogun ọ̀dà bí ẹ̀kọ́. kí ni máa sábà fa ogun Yorùbá àtàwúsá? kí ni máa fa ogun Haúsá àti ẹ̀yà míì? nǹkan mẹ́ta ló lè fà á. ọ̀rọ̀ ẹ̀sìn lè fà á. ọ̀rọ̀ òṣèlú lè fà á. ọ̀rọ̀ ajé lè fà á. nǹkan báyìí là á mọ̀ ṣe lè san nǹkan báyìí o. káwọn ó ti máa gbé tòmátò àtàtà bọ̀ láti ìlú wọn. iye báyìí là ń tà o. a lè rà ní iye báwọn òjò ti sẹ́lulẹ̀, a lè rà ní iye báwọn ní ìsìn. iye báyìí là á rà. kí wọ́n gbọ́kọ̀ kínní dé, wọ́n gbọ́kọ̀ kejì dé, àná lágídí. kàkà tá a fi tà ní tàkútà yọ̀ọ̀yà jẹrà mọ́bẹ̀ ni. ẹ̀ńtọ́ páàkì ọkọ rẹ̀ tí tòmátò jẹrà mọ́bẹ̀ tí ata jẹrà mọ́bẹ̀. ṣé ẹ mọ̀ pé inú ẹ̀ ò ní dùn. èyí tó tún dàbí rẹ̀ ni wípé ọ̀pọ̀lọpọ̀ ọgbà míì tí ẹ̀yà míì bá wà lórí àlééfà, kó tó lọ́dún kan àbọ́dún méjì tán, ara máa ń ni àwọn tí wọ́n wà lókè ọya. ara máa ń ni wọ́n púpọ̀ púpọ̀. gbogbo nǹkan ni a lè fi báyàn ṣeré, wọn kì í fi páwà báyàn ṣeré. kódà kó wọ́ wà ńlẹ̀, kí páwà ó wà ńlẹ̀, wọ́n pè ọmọ kówó lọ́kọ́ fáwọn páwà. wọ́n mọ̀ wípé ẹni tó ní páwà ló ní gbogbo nǹkan. tá a bá ní àfojúsùnùkùn wò ó, èyí tó dàbí rẹ̀ ní ìjà ẹ̀sìn. ìjà ẹ̀sìn tí máa fa wàhálà láàrin àwọn Haúsá àtẹ̀yà míì. ọ̀rọ̀ àgbà mi fún tèní ni mo pè ní ọ̀pá ẹ̀rù, wọn kì í fi nàyàn, wọ́n máa fi ni. mọ̀ kó eégún ọ̀hún o, ṣùgbọ́n mo fowókọ rẹ̀ ṣe sàrà. ẹ̀wọ̀n ọdún téégún yẹn ti ń jáde tí ọ̀pá àyàn rí. èé ṣe tó jẹ́ pé nígbà tí ọlọ́kọ rẹ̀ kú lọ́wọ́ di wípé wọ́n ń ṣàyàn pa. mo mọ ọlọ́kọ eégún yẹn, ẹni tó ní eégún yẹn mo mọ̀ ọ́n. ọ̀rẹ́ mi dáadáa ni nígbà yìí ẹ̀. wọ́n wá léegun rẹ̀ ṣàyàn, ó ṣàyàn pa, ó ṣàyàn láàké. tẹ́ ẹ bá ti ráwọn eégún tí ń mọ àáké lọ́wọ́, àáké ṣe tí wọ́n dàlú lórí wọn.
ẹ bẹ̀rù wọn o àwọn tí ó tẹ̀lé náà bí àdá bí àáké bí nǹkan kan ni wọ́n mú lọ́wọ́. nígbà tí eégún bá wà lábẹ́ aṣọ tí bá ń sọ èdè àwọn ọmọ ìjẹ̀ka àwọn ọmọ táwọn. abrakaya. ta ló rán pé kéégún kan mọ̀ ṣe bá rọ̀ ọ̀run la pè. àwọn ọmọ burúkú àwọn ẹgbẹ́ aláṣọ dúdú wọ́n eégún wọn ọ̀tọ̀ ẹgbẹ́ aláṣọ pupa eégún wọn ọ̀tọ̀. wọ́n ti níra wọn nú tẹ́lẹ̀ o àwọn ẹgbẹ́ aláṣọ dúdú àti aláṣọ pupa o wọ́n wàá fi eégún bojú lásìkò eégún làásàpá ẹ máa wo fíìmù tí ó ṣẹlẹ̀. ẹ máa wo fíìmù tí ó ṣẹlẹ̀ lásìkò eégún làásà lágbájá pa wọ́n wàá máa fi ra wọn kaskọ́ọ̀sì àti mú nọ́mbà wá àwọn balẹ̀. ẹ mọ̀ wọ̀rí ìṣẹ́bẹ́gùn tiwọn náà jáde next week wọ́n wà mọ́ tájẹ́ẹ̀tì nọ́mbà 1 tàwọn aláṣọ kejì náà. níbo la fẹ́ bálẹ̀ ayé yìí dé ẹ láyé bàjẹ́ ọ bàjẹ́ bó ni ò ṣe ní bàjẹ́. ó pẹ́ títí ọmọ rẹ̀ á jẹ́ níbẹ̀. kínní mọ̀ ti dé primary school kínní ẹgbẹ́ òkùnkùn ọmọ ti dé primary school. wọ́n kó àwọn ọmọ primary school kan jáde níjọ́ kan nínú bíi 40 tí wọ́n kó jáde tí wọ́n ń wọ àwọ̀ wọn báyìí wọ́n sì rí máàkì ẹgbẹ́ ńlọ́wọ́ bíi 30 tóbi àwọn ọmọ primary school àsán náà ní sáyìn tí wọ́n ń ṣe sọ́wọ́ láì rí lé láì dákan mọ̀ àwọn tó ń fúlù náà ń yẹ ta sọ́wọ́. nígbà ọmọ primary school ń ṣe kí wàá ní kí secondary school àwọn ti di bàbá àgbà. ẹ wá máa sọ̀rọ̀ poli ẹ máa sọ̀rọ̀ yunifásitì ibi tí ó rinlẹ̀ sí gan-an nù. ọ̀pá ẹ̀rù wọn kì í fi nàyàn wọn máa fi ni. èyí tí wọ́n mú wá fún yín lẹ́nìí ọ̀pá ẹ̀rù wọn èé fi nàyàn wọn máa fi ni. eégún kan ló ṣẹlẹ̀ sí láyé àtijọ́. eégún ńlá lèégún tá a wí yìí ẹ̀ẹ̀kan ní máa jáde lọ́dún mẹ́ta. níjọ́ tó bá fẹ́ jáde eégún kankan kì í bá a jáde. èrò ọ̀wà pọ̀ lọ látàárọ̀ kùtùkùtù kó tó jáde nílé wọn ó ti kún. ilé ọba ó ti kún. ojú ọjà ó kún. roundabout tí ó gbà délé ọba látojú ọjà. gbogbo bẹ̀lẹ̀rọ kò fọ́fọ́fọ́ yọ dàbí ẹni pé kò sérò nílé ayé mọ́ ni. ẹ wá máa gbọ́ ń tó ṣẹlẹ̀ o. àgbàlagbà ló léegun ọ̀hún jẹ́jẹ̀jẹ́ léegun àgbájó. ó ní ọ̀pá kan ọ̀pá ẹ̀rù ni ọ̀pá tá a wí yìí gùn. tó bá jáde wá ní bàbá ò yọ̀nà ọ̀pá yẹn òkè gbogbo kálukú ọmọ súre. kí n lówó kí n bímọ kí n là kí n lu kí n ṣòwò kí n jèrè òye àmọ́dún tèmi tọmọ mi ní kájọ wá. bí wọ́n bá ṣe ń ṣe àdúrà bí wọ́n bá ṣe ń wúre ní ọmọ lu àjà gbẹ́gán olúgbòhùn ó sì máa gbà. tó bá fẹ́ kọjá níbi tẹ́rọ òun máa pọ̀ sí tó bá na ọ̀pá yẹn báyìí bí ìgbà pé Mósè bá na ọ̀pá sí òkun pupa ni gbogbo bẹ́ẹ̀ ó fì gbogbo ojú bẹ́ẹ̀ ó dá kò ní rí ẹyẹ níbi ọba náà páǹsí. wọ́n nígbàgbọ́ pé èèyàn gbọ́dọ̀ fara kàn án tí èyí bá ṣe pé àwọn ọlọ́kọ̀ rẹ̀ ti ń mú lọ́wọ́. wọ́n nígbàgbọ́ wípé bó ṣe wà yẹn èèyàn gbọ́dọ̀ jẹ́ kọ́kọ́ lu òun. ọ̀pá rẹ̀ wọ́n nígbàgbọ́ wípé wọn ò gbọ́dọ̀ fi kan àyàn lórí. pé tó bá bá àyàn nǹkan ó so ń tọ̀. tó bá dé ibi roundabout tí fi ń lọ sójú ọjà báyìí wọ́n pé bá o yóò tún nàpá rẹ̀ sókè láàrin ọjà ó tún bẹ̀rẹ̀ sí ní wúre olówó ọmọ dáwó ẹlẹ́ran ọmọ dá ẹran aláṣọ ọmọ dá sọjọ́ fún bàbá yìí mọ̀ níyì o eégún bàbá yìí mọ̀ níyì o
bí ṣe ń ṣẹ́nu títí ó ṣe bẹ́ẹ̀ fún bí ọdún 10 ó ṣe bẹ́ẹ̀ fógún ọdún ó ṣe bẹ́ẹ̀ fọ́gbọ̀n ọdún àjò èdùn kó nílé ọmọ relé ọjọ́ pé bàbá yìí bá gbéra ó lọ bá àwọn bàbá rẹ̀ lọ́rùn ọdún tó tẹ̀lé kò ní jáde ṣùgbọ́n ọdún tó bá tẹ̀lé ọdún kẹta ẹ̀ ó gbọ́dọ̀ jáde wọ́n wá wò ó pé ta ni ó gbé eégún yìí ta ni ó jọ lọ́kọ̀ eégún yìí wọ́n lé nígbà wọ́n lé ẹni tí fámú eléyìí ní ohun tó wù wà lẹ́kọ̀ọ́ nǹkan kan wọ́n kàn ìjọ tí wọ́n jáde gan lòun ó dé wọn ò lè fi sẹ́ẹ̀hún lẹ̀ wọ́n ó sì kọ́kọ́ máa ró ẹni tí ọba ṣe kínní wọn máa ró ló kù bí ọ̀sẹ̀ kan wọ́n bá gbé lọ wájú wọ́n bá gbé lọ ẹ̀yìn tó ìwọ ọ̀yọ́ ọmọ wa sọ lọ́kọ rẹ̀ wọ́n náà ká sóló gògóró bàbá mi ńjọ́ ọlẹ̀ òní ti mọ́ yìí ó ti já pẹlẹbẹ bí báàfù kan yóò ti já pẹlẹbẹ. ogun mẹ́rin gbogbo ògo onígun mẹ́rin ní tọ́sẹ̀tì lọ yìí nígbà wàá tó á di pé òní ó tún wá ní gbogbo ògbà wọn bá ń ṣètùtù tí wọ́n ń ṣe nǹkan kan ogun mẹ́rin ni a máa fi kàn lórí. ìyá alágbájá ọtí ọdún rẹ dà ìyá kìnìkà ọtí ọdún rẹ dà nígbà wọn mọ̀ pé Jàgínní lọ láìkì wọn wá dájọ́ fún ògógóró wá ọwọ́ sẹ́ẹ̀tì jọ kó tó jí báyìí gbogbo ojú rẹ̀ yóò ti lẹ́rìí kò ní ríran mọ́ làwọn ìyá àdúgbò wa bá pẹ̀lẹ́pẹ̀lẹ́ o pẹ̀lẹ́pẹ̀lẹ́ ojú rẹ̀ ń báyàn lẹ́rù o nígbà wọn sì ti pé òun ní àyàn pòsíṣàn respect tí ń fún gan ògógóró tó ń fún nígboyà. ìyá wa kò sí kankan gbéra lẹ̀ dìde ìyá bíi 85 tó kólẹ̀ fún ní tí ń pé gbéra lẹ̀ o. bàbá ọkọ mi ẹ lọ rí ẹ bọ̀ rí o ojú òní tí ọ ẹ dákun nfẹ́ jà nfàríwo nfẹ́ wàhálà o dákun àkọ́kọ́ jáde rẹ nìyí o. ẹ ń ta wí pé àwọn ẹgbẹ́ rẹ̀ bá dé lọ́sàn-án bàbá òun tó ń bá fẹ́ ṣe nǹkan kan báwọn kì í rálejò àwọn ẹgbẹ́ rẹ̀ bá dé lọ́sàn-án láti bíi 12 ní ẹ ti dé ní ẹ bá lọ bá a níbi kọ́ lọ́ fi inú yàrá wá o eléyìí ti bọ́ọ̀sì lọ́dẹ yìí o àwọn bàbá yẹn ti lo táìmù tiwọn o gbogbo jẹgẹjẹgẹjẹ kò sí jàlẹ́kẹ́ o. ẹ̀yin náà ẹ sì bẹ́ẹ̀ dá mi mà. àdá ọmọ òní ọ̀ lágbára ẹkú yẹn dẹ̀ tóbi gan ẹkú yẹn jègbènè pẹ̀lú oògùn gbogbo ara rẹ̀ ọ̀pá ẹ̀rù ni ọ̀gá látilẹ̀ ọ̀gá tó yàn ọ̀gá jù yẹn lọ. ayin lónílù bá dé onílù rẹ̀ náà ológógóró àwọn nílùú kọ́kọ́ kí kọ̀gọ́ bọ̀lù ó lè ṣe bí bàbá rẹ̀ ó lè ṣe bí bàbá rẹ̀ ó lóun ni wọ́n ṣe ju bàbá àwọn lọ òun ṣe ju bàbá àwọn lọ ó ṣe ju bàbá rẹ̀ lọ ọ̀ya ibi tí ti máa na ọ̀pá níwájú ilé rẹ̀ èrò ti tì èrò tì bí omi. ẹ má má ṣe o ìkà òṣùwọ̀n ẹ má má ṣe o. àwọn tí wọ́n ń wọ́mọ tí wọ́n ti rọ́mọ bí láàrin ọdún kẹta wọ́n mẹ́jẹ̀ wá àwọn tí wọ́n ń wá owó tí wọ́n rówó ní àwọn tó fẹ́ kọ́lé tí wọ́n ti kó lé wọn látọdún kẹta gbogbo kálukú lọ mẹ́jẹ̀ wá. lẹ́rán tì lọ lóríṣiríṣi nǹkan ti lọ àpò èlùbọ́ gbogbo ẹ̀ ti lọ.
ọba dúró lómìnlẹ̀gbẹ̀ wọ́n ní bàbá o. ọ̀nà ọ̀pá yẹn òkè báyìí kálukú bẹ̀rẹ̀ sí ní wúre ó tún na ọ̀pá láàrin èèyàn gbogbo àwọn èèyàn tó sáyìn ojú ọ̀nà mọ́ fo orí ẹ̀ wú orí ẹ̀ táàsì bàbá 80 years bàbá 90 years gbogbo wọn ń dọ̀bálẹ̀ tí ó kúnlẹ̀ bàbá o orí ẹ̀ bá táàsì wọ́n pákéjì ara rẹ̀ títí tó fi débi roundabout tí ó gbà lọ àárín ọjà làwọn onílù bá dá wàhálà alẹ̀ o lè ṣe bí bàbá rẹ o lè ṣe bí bàbá rẹ. ai lọ bá mú ọ̀pá tí bàbá wọn náà òkè láàrin roundabout tí kálukú ọmọ wúre bí ìṣẹ́jú 5 tí bàbá wọn bá fi dàn ọ̀pá òkè tí ò ní gbé wálẹ̀ lọ bá ná ọ̀pá àwọn èèyàn wọ́n bá bẹ̀rẹ̀ sí ní wúre bí wọ́n ti ń wúre ló ti mú ọ̀pá lọ́yà kankanna tó ó ti gbójú rẹ̀ ó di fara ó bá bẹ̀rẹ̀ sí ní lé àwọn èèyàn ó lé ọmọ kan gbáà ọ̀pá tí wọn ò fi nàyàn rí kọ̀ọ̀kan yẹn lára rí láyé gbáà ló fi nà ọmọ òun. gbogbo èèyàn bá pé ọmọ ẹ̀ ti kú àwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí ní sunkún wọn ò fọpá ànàyàn rí lójú wọn ọmọ yìí ti kú gbogbo ọ̀tọ́ wá wòrán jọ náà sunkún. wọ́n ní tí ó ṣẹlẹ̀ rí ó ṣẹlẹ̀ lọ́dún náà kí ló wá ṣẹlẹ̀ yìí o. ẹni ṣèkà tó múra síta àtọrẹ àti ìka ikọ̀ òní bẹ́ẹ̀. kí ló ṣẹlẹ̀ lọ́dún náà. ọ̀rọ̀ bí ọ̀ṣọ́ orí ẹni. nígbà tí èdọ́dún kejì ọmọ tí a fọ̀pá náà Sàmárì bọ́ìsì lọ́wà ó ti fẹ́ yàwó nígbà tọ́dún kẹta pé ó ti kọ́lé ọdún mẹ́ta léegun bàbá yìí sì máa jáde. ẹ̀dá tó ló fọ ìka lákejì ó bá títí ọmọ rẹ̀ á jẹ́. ó ti níyàwó ó ti kọ́lé. ẹ má mà ṣe o ìkà òsùnwọ̀n ẹ má mà ṣe o ìkà ọ̀dà. ká tó pípẹ́ rú ẹyẹ kéré ó tún ti lẹ́sìn léèkàn ọ̀rẹ́ sí dúdú ọ̀rẹ́ sí funfun. ọ̀tán o ni gbogbo èèyàn bá ń pẹ́ kí ọ kú oríire o ọ̀pá tí wọ́n fi nà ń jò ní àsọ́paare ni. ngbà ọdọọdún kẹta tí ó jáde ọ̀pá tí gbogbo èèyàn máa sá fún kábíyèsí o tí a bá nà òkè àwọn ayé bá ń lọ́pàá mọ́ lọ́wọ́ ọ̀nà mi lọ́pàá wọn bá ń tẹ́rí sí ọ̀pá wá fọ̀pá rẹ̀ nà mí ọ̀pá tó fi na lágbájá tó fi dolówó wá fọ̀pá rẹ̀ nà mí ọ̀pá tó fi na lágbájá tó fi lẹ́sìn lẹ́ẹ̀kan wá fọ̀pá rẹ̀ nà mí. bí wọ́n ṣe sọ ọ̀pá tí gbogbo èèyàn ń bẹ̀rù ọ̀pá ẹ̀rù tí wọ́n fi ń nàyàn bí wọ́n ṣe sọ di ọ̀pá ayẹyẹ nù. ìlódífá fún ọmọ tí ó kó sínú eégún tọ́lọ rèé sáàyàn pa wọn. ẹ̀yin ọ̀jẹ̀ ẹ̀yin ọlọ́jẹ̀ ẹni tó sì ní eégún yẹn ẹni tí máa dá sẹ̀ríà fáwọn tí wọ́n bá jẹ́ tọ́ọ̀gì ní nígbà ayé ẹ̀. mo fi ọlọ́run orí mi ọgbọ́n mi o kìí ṣe pé mo fi ń pọ́n lé o. mo rí mi ò rí níjọ́ kan nídìí arẹrẹ ó sì lọ eégún tiẹ̀ kọ́ lọ́jáde o ó rí àwọn ọmọ tí wọ́n má dààmú nǹkan kan lọ́wọ́ ó sì ń gba àdá yẹn toró lóògùn ni àwọn èèyàn sì bẹ̀rù ẹ̀ ó ń gba àdá gba nǹkan gba ìgò lọ́wọ́ wọn yóò sì gbá wọn létí pé ẹ mọ̀ ṣe wàhálà kódà eégún wo lọ́jáde ńjọ́ náà o eégún àfìdí ẹlẹ́gẹ̀ẹ́. ètò kan tó tèmi lẹ́tìtì ètò olómi ọgbọ́n ni ọmọ òye nìkan ẹ̀wà kan fìdílé àbíkẹ́ fìdílé kan kálẹ̀ rẹ̀ kọ́kọ́ lórí ètò yóò. ètò olùsọ̀rọ̀ olómi ọgbọ́n. ọmọlé ìwé o ẹ fara yín balẹ̀ kẹlẹ̀ rẹ̀ kọ́kọ́ lórí ètò yóò. àtẹ̀mí àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n o. olómi ọgbọ́n ètò olóyè lẹ́kọ̀ọ́ mi.
ètò kan tó ti mílẹ̀ títí ètò olómi ọkọ ni ọmọ òye nìkan o ẹwà kan fìdílé àbíkẹ́ fìdílé kan alẹ́ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. alẹ́ rẹ̀ kọ́kọ́ rẹpẹtẹ o lómi jàmbó rẹpẹ. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n.